Kollington Àyìnlá ó mà sọ ẹni tó dá orin fújì sílẹ̀ ní Nàìjíríà. Àgbà ọ̀jẹ̀ olórin fújì ní orílẹ̀-èdè Nàìjíríà, Alhaji Kollington Àyìnlá ó mà tún ti yànnàná bí orin fújì bó ṣe bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀ awuyewuye ó mà ló mà ti wà lórí ẹni tí ó bẹ̀rẹ̀ orin fújì gangan lórílẹ̀-èdè Nàìjíríà láàrin olóògbé Síkírù Àyìndé Barrister àti Alhaji Kollington Kébé Kwara. Àmọ́ Kollington fúnra lára rẹ̀ ó mà ti fi kọ orin pé Èdùmàrè fi sẹ́yìn gbogbo wa, lágbájá ló dá fújì sílẹ̀, ọ̀rọ̀ àwáwí tàmẹ̀dò ló dá fújì sílẹ̀, Èdùmàrè fi sẹ́yìn gbogbo wa. Alhaji Àyìnlá Kollington tó jẹ́ àgbà ọ̀jẹ̀ olórin fújì ó mà tú kẹ́kẹ́ ọ̀rọ̀ kalẹ̀ nígbà tó ń ṣe fọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn. Bàbá Kébé Kwara ó dáhùn ìbéèrè ńlá tó ń fa àríyànjiyàn lágboolé fújì lórí ẹni tó dá eré fújì sílẹ̀ gangan. Ó ní eré fújì ó ti wà ṣáájú kí òun àti Àyìndé Barrister káwọn tó bẹ̀rẹ̀ orin kíkọ rárá. Ó ní ọ̀rọ̀ àpárá lásán, ó ní pé òun tàbí Barrister ń làwọn jọ dá fújì sílẹ̀. Bàbá Alátìká ó bẹ gbogbo olórin fújì láti jèbùrẹ́ kí wọ́n sì fi ọwọ́ wọ́nú. Ó fi Ọlọ́run àti Ànábì Muhammad ó fi bẹ gbogbo olórin fújì tí wọ́n jẹ́ kìkìdá mùsùlùmí pé kí wọ́n dúpẹ́ tiwọn. Ájú ajé ìní èébú tí èmi àti olóògbé Àyìndé Barrister tá a fi ń bú ara wa nínú àríyànjiyàn wa nínú orin fújì. Kódà àwọn baba ńlá wa gan nínú iṣẹ́ orin àwọn náà kọrin bú ara wọn kí oníkálukú kó lè ta ọjà tirẹ̀. Kollington ni kò lè ṣe kíjà kó má wà láàrin àwọn ènìyàn méjì. Ó gbà wọ́n nímọ̀ràn pé tí ìjà bá ti dé kí oníkálukú kó parí rẹ̀, ìní àlàáfíà ìní ló fi lè jọba ní ilé ayé tá a wà yìí. Kollington ṣàlàyé pé òun kò lérò pé orin fújì ó lè di gbajúgbajà orin bí ó ti dà lónìí. Orin gidi ìní orin fújì ó ti tàn káàkiri gbogbo àgbáńlá ayé báyìí. Gbogbo èèyàn ní Nàìjíríà ìní ló fẹ́ kọ orin fújì báyìí. Kollington ló sọ bẹ́ẹ̀. Alhaji Kollington ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìjìnlẹ̀ èdè Yorùbá ń làwọn máa fi ń kọ orin fújì, ṣùgbọ́n láyé òde òní àwọn ọmọ wa wọ́n ti fi èdè òyìnbó sí orin fújì láti lè jẹ́ kí ó jẹ́ ìtẹ́wọ́gbà káàkiri àgbáńlá ayé. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, aburú ò ní ṣe ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè.